àtọwà èyí tó fojú hàn táwọn èèyàn rí ọwọ́ abọ́tọ̀ wa ń parọ́ èyí táwọn sọ fún yín ni pé ẹ lọ jáwọ́ ń di ọ̀tẹ̀ gbogbo tẹ́ ẹ sí ń bẹ̀ ń pátá torí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nítorí àríwò ìkan tó kọ́ pé tó wá gbàrin àwọn oníṣòwò ó wá sọ̀rọ̀ ẹ̀ di orin tíátà ó sọ̀rọ̀ ẹ̀ di celebrity ó sọ̀rọ̀ ẹ̀ di kinní kan torí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní gbogbo tẹ́ ẹ ń ṣe láti ń sọ fún yín ẹ lọ jáwọ́ lọ́rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lè ní fọkànbalẹ̀ níbẹ̀ ẹ̀kọ́ ìdààmú ọkàn hàn lè mọ̀ èyí tó sọ pàtàlà sí pé èmi ní kinní kan JBO àbí kí ló pera rẹ̀ ẹ dákun yẹn tẹ́ ẹ ní JBO ẹ má bínú ẹ JB àbí JA ló sì pera rẹ̀ ẹ lọ yọ kéta ìlara inú ni bí ni tí ń bẹ lórí ẹ̀mí yín kú kẹ́ ẹ lè bá kú òun dààmú lórí ọ̀rọ̀ Ìmáàmù bíbẹ̀ ẹ̀kọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa tẹ́ kí ayé kí tó máa tẹ̀síwájú mo kí àbá mi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Fọdílátù Sheikh Dr. Yunus Toliat Olúṣínà Ajílára kejì ṣéwù ẹni mọ̀ nira pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́rìí ọ̀tá yín kí ló gbé mi wá ni pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí mo wò ní orí ẹ̀rọ àgbàgbé lánàá mo ẹ̀rín sì ń pa mí ó sì tún jẹ́ bànújẹ́ ọkàn fún mi lẹ́gbẹ̀ẹ́ kan bíbò onírú ilé iṣẹ́ máa ń wáyé níbi tí nílùú tó lọ́ba tó ní joyè kí ló ṣẹlẹ̀ ni pé àwọn ẹgbẹ́ oníṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá sí ìlú Ògbómọ̀ṣọ́ lánàá nítorí fọ́ ni pé mo ráwọn kan tí wọ́n bọ́ ta àwọn wá ń sọ oríṣiríṣi àwọn kan márùn kan àwọn méje kan gbogbo eléyàn ọ̀kan àwa o àmọ́ ní tó ṣe á lè mọ̀ níbo ni ó sì bọ́ta tí a máa parọ́ tí ó sì yọrọ lẹ́fọ̀ọ́ tí ó sì gbé fáwọn èèyàn kí ló ṣẹlẹ̀ ní àná gẹ́gẹ́ bá a ṣe ń tẹ̀lé ètò òǹbí ṣe ń lọ torí ẹ̀rọ tó bá ti bọ́ sórí ẹ̀rọ àgbàgbé ó ti di gbogbo ayé bẹ́ẹ̀ nìkan bá kan pa lálẹ́ pé sọ́kàn yẹn kí lọ́kàn yẹn ó ń tan ara ẹ̀ jẹ ni oyè tó kára àwò yọ kan rẹ̀ dẹ yọ kan gbogbo ẹ̀ ọkàn yẹn náà nù ẹ̀ máa rún lẹ́nu kí ló ṣẹlẹ̀ yẹn wa ẹ má bínú ni pé àwọn ẹgbẹ́ oníṣòwò nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ń ṣe àjọyọ̀ wọ́n ń ṣàjọ̀dún wọ́n ń pàpèjẹ wọ́n wá pé gbogbo àwọn èèyàn kàǹkàǹkà sí ìjókòó yìí lára àwọn tí wọ́n pè náà ni bàbá Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ wà Dr. Yunus Toliat Olúṣínà Ajílára kejì ṣéwù àtàwọn àgbààgbà míì náà nínú ìlú kódà wọ́n pè látìta lára àwọn tí wọ́n wá pè látìta làwọn tó jẹ́ tí wọ́n jẹ́ abẹnugan lókè tí wọ́n jẹ́ Ọ̀yọ́ State Traders Association láti stéètì gẹ́gẹ́ bí ọ̀gá wọn pé tọ́ à ń ṣe nǹkan báyìí ní ìlú wa o ẹni ẹ̀mọ́ bẹ̀ wá yẹ wá sí o gẹ́gẹ́ bí ọ̀gá olókè o wọ́n sì wá inú wa dùn ọkọ̀ tí wọ́n gbé wá rè bí wọ́n ṣe wọlé sí ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n dààfin bàbá wa Onípẹ̀tù wọ́n dààfin bàbá wa wọ́n ṣàkíyèsí gba àwọn ọba tó wà ní agbègbè Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n nígbà tó di pé wọ́n fẹ́ wọnú ààfin níbi ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lánàá ọmọ ṣe o gbogbo alárí bí wọ́n ṣe wọlé fọ́nrán bí wọ́n ṣe wọlé ìgbà tí gbà sọ́wọ́ ó ṣe mọ́lẹ̀ pé mo padà rí mo ti mú fọ́nrán yìí sọ́wọ́ kálá mú fọ́nrán yìí sọ́wọ́ ní orí ẹ̀ tí ń parọ́ tẹnu ẹ̀ lóòótọ́ tẹnu ẹ̀ yóò bàlá bí ikun irọ́ rẹ̀ ọba jẹ́ lọ ṣùgbọ́n àwọn náà mú fọ́nrán yìí sọ́wọ́ torí jọ̀ọ́ lọ́rọ̀ jẹ́ láti ẹ̀ mọ̀ pé yóò padà parọ́ àwọn ẹni wọlé wọn ò pé bí wọ́n ṣe kí ọba agbá bí wọ́n kí ọba àwo wọ́n kí ọba kìnnì kan wọ́n kí ọba gbọ́ ẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ wọn kí bàbá náà ń bí wọn ò tí ì jẹ́ wọn wọlé wọn ti gbọ́kọ̀ wọn ti bọ́lé àwọn ẹni tí ń sarajọ láwọn èèyàn ńlá láti ṣe é sáwọn èèyàn dáadáa tí ẹ sáwọn èèyàn dáadáa àwọn èèyàn ti gómìnà gan kàké èèyàn pé ibi àwọn ilé ìbá dúró sí èèyàn ní bẹ́ńbẹ́ láwọn èèyàn tó yẹ pé atóòtìlétọ̀ ni wọ́n á bọ́lẹ̀ wọ́n sarajọ ọyá ẹ̀jẹ̀ àlọ́ kí bàbá ẹnu ọ̀nà pé ó lè kíní kan ẹ gbọ́dọ̀ wọnú ààfin yóò ẹ gbọ́dọ̀ sígbà gbogbo ẹ̀ náà lànà gbọ́ aláfojú ara wa rí òótọ́ tó fojú wọn ni bóòlù ó ṣe abọ́ ta lọ́sàn-án gan tí ó wà á mú irọ́ tí ó wà á yí lẹ́fọ̀ọ́ tí ó wà kó lè dárọ́bù lójúmọ́lẹ̀ ọ wá ní àwọn ṣèpàdé kan kíní kan ẹ dákun ìpàdé tẹ́yìn tẹ́ ẹjọ́ ń ṣe ọwọ́ ó ṣe dénú ààfin sínú ààfin lẹ sí ń ṣèpàdé ń ṣe ọwọ́ àbí ńgbà tẹ́ gbọ́ pé ń ṣe lẹ wá lọ dúró dìyàn ní ààfin kí ló tí wọn ò pè ariwo lè lẹ lórí láàfin Ìpẹ̀tù àbí ọ̀sáwọn ara yín tọ arákùnrin sí ọ̀sáwọn ara wọn ní Ìpẹ̀tù ni tí wọn ò sí ní ilé gbọ́n tó fi á jẹ́ pé ńgbọ́n wá dìbẹ̀hùn ẹ̀ ń pariwo lè kíní kankan tá a fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n sọ pé kò sí ẹnìkan ń bẹ̀ o kò sí gbá ń bẹ̀ o kò sáwo ń bẹ̀ o àwọn làwọn máa ṣe o bóòlù yóò ṣe mú ọ̀ràn ọlọ́run tí ó rà bọ̀ rẹ̀ lọ́rùn káṣí wa gbà pé oní ọ̀sẹ̀ ní ẹ̀kan bẹ̀ sí òsì jóye ń bẹ̀ sí ọ̀sẹ̀ ní ẹ̀kan láàfin tí wọ́n fi ń wòye tẹ́ fi ń ké gbé olè láwọn ẹni ẹlẹ́ni lórí ní gbangba lọ́sàn gangan ní gbangba wálíà ọwọ́ abọ́ta ọwọ́ abẹ́rẹ́ sí wí wóróworó à ń pè yan kíní kankan sí ara ń tẹ́ fẹ́ sí fọ́nà ni pé olè tẹ́ ń pariwo bí ó gbọ́ alájọ́ ní fọ́nrán rẹ̀ kọ̀ pamọ́ àtọ́ èyí tó fojú hàn táwọn èèyàn rí ọwọ́ abọ́tọ̀ wa ń parọ́ èyí táwọn sọ fún yín ni pé ẹ lọ jáwọ́ ń di ọ̀tẹ̀ gbogbo tẹ́ ẹ sí ń bẹ̀ ń pátá torí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nítorí àríwò ìkan tó kọ́ pé tó wá gbàrin àwọn oníṣòwò
ó wá sọ̀rọ̀ ẹ̀ di ohun tíátà ó sọ̀rọ̀ ẹ̀ di celebrity ó sọ̀rọ̀ ẹ̀ di kinní kan torí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní gbogbo tẹ́ ń ṣe láti ń sọ fún yín ẹ lọ jáwọ́ lọ́rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kẹ́ ẹ lè ní fọkànbalẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìdààmú ọkàn hàn lè mọ̀ èyí tó sọ pátá láti pé èmi ní kinní kan JBO àbí kí ló pera rẹ̀ ẹ dákun yẹn tẹ́ ẹ ní JBO ẹ má bínú o ẹ JB àbí JA ló sì pera rẹ̀ ẹ lọ yọ kẹta ìlara inú ni bí mi ti ń bẹ lórí ẹ̀mí yín kú kẹ́ ẹ lè bá kú òun náà dààmú lórí ọ̀rọ̀ máàmù bí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa tẹ́ kí ayé ni kò jù bẹ́ẹ̀ lọ.